Masali kaoribaya kasaida yagaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́, iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ò ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́. Ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ ìrètí nù. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́, máa sá dalikaba. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Màsádàlì kàpárìbàyà kàsáìdàyà. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó o ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmì gbọ́ọ̀rọ̀ Olúwa. Gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì l'Olúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni t'Ọlọ́run rán sí mi rèé. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. She
lẹ́yìn òdi níbikíbi tí ẹ ti ń wò mí káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tí ẹ̀ ń wò wá nínú Facebook, ẹ̀yin tí ẹ̀ ń wò wá ní YouTube, ẹ̀yin tí ẹ̀ ń wò wá ní TikTok, mo appreciate gbogbo yín pátápátá. Ìyá mi, ìyá Oòduà, ẹ má fi gift yìí, ẹ má fi bribe mi o. Ẹ mọ̀ pé ọmọ yín bínú, ẹ fẹ́ fi gift yìí, ẹ fẹ́ fi mú mi mọ́lẹ̀. Mo appreciate yín gidi gan ni o, mo dúpẹ́. Ẹ pọmọ yín tó, mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo appreciate yín, ìyá Oòduà, ìyá ọmọ abiyamọ tòótọ́, mo appreciate yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá yìí tẹ́ ẹ wò mí nínú Facebook, ní YouTube, ẹ bá mi pín ètò yìí, ẹ jẹ́ kí ó tẹ̀síwájú ká lè tètè ṣe ń ta fẹ́ ṣe láì fi àkókò wa ṣòfò. Síwájú ohun gbogbo, mo ní láti kọ́kọ́ lọ tààràtà sí pàtàkì tí mo fi wá lè ní. Oríṣiríṣi messages ni mo ń receive wípé Ọmọlúkà ó ní láti bẹ àwọn ọmọ Yorùbá. Ọmọlúkà ó ní láti bẹ gbogbo ọmọ Yorùbá torí pé ìwọ ló dá Yorùbá nation rú. Èmi ni mo dá Yorùbá nation rú o. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ dé level kan débi pé ara mi ò gbà. Tábàdẹ̀ ní káwo náà lọ́nà kan tàbí kejì, èmi náà mo dàrú. Tí ẹ bá fojú inú wò, ẹ rí pé mi kọ́ mo dá Yorùbá nation rú. Ṣùgbọ́n lójú ẹ̀yin kan tẹ́ ẹ bá gbèrò, ẹ nílò tó Ọmọlúkà ló dàrú. Ìyá Oòduà, mo ti gbọ́ o, ṣùgbọ́n ẹ pọ̀ ọmọ yín lẹ́yìn ètò tàbí ìjọ tẹ́ bá ti ráyè ẹ pè mí kẹjá sọ̀rọ̀. Ìdí tí mo fi lè sọ pé èmi kọ́ mo dàrú ni wípé inú kan, ọkàn kan tọ́lọ́run fi sí mi ní àyà ni mo fi ń ṣiṣẹ́ ọ̀rọ̀ Yorùbá nation. And I want to believe wípé gbogbo bó ṣe máa dáa nínú Yorùbá nation yẹn ni máa wá. Ìwọ tó bá jẹ́ lóòótọ́ ló fi inú kan kọ̀ọ̀kan ló fi nífẹ̀ẹ́ Yorùbá, ló jẹ́ pé Yorùbá nation ló bá wá. Wàá fi inú kan, ọkàn kan wàá fi ṣe. Ẹ jẹ́ kí n ṣe àwọn àlàyé kan fún yín, ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí. Ṣé ẹ rí nínú ìrìn àjò yìí, nínú ìrìn àjò òmìnira tá à ń jà yìí, tá a wà nínú ẹ̀ yìí, mo ti sọ rí wípé oríṣiríṣi àwọn èèyàn ló wà bẹ́ẹ̀. Àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé orúkọ ni wọ́n wá. Eléyìí tó lóyìnbó pè ní fame. Òun náà wá sínú Yorùbá nation yẹn. Nígbà bá dẹ̀ ti tiraka títí bóyá wọ́n rí tàbí wọn ò rí, wọ́n á yẹ̀bá. Àwọn kan wà ní Yorùbá nation tó jẹ́ pé owó ni wọ́n wá síbẹ̀. Cash. Òun ni wọ́n wá. Tán bá débẹ̀, tán bá wá, either wọ́n rí tàbí wọn ò rí, wọ́n á yẹ̀bá. Àwọn kan dẹ̀ wá síbẹ̀ tó jẹ́ pé wọ́n sáà wà níbẹ̀ kan lè sọ pé àwọn máa wá o. Kì í ṣe owó náà ń wá, kì í dẹ̀ ń ṣe orúkọ. Ṣùgbọ́n wọ́n wá kán sáà lè sọ pé àwọn náà kópa. Irú wọn yẹn náà wà nínú Yorùbá nation yìí tájọ ṣe. Nígbà bá tàkókò tó ṣe, wọ́n á yẹ̀bá wọn làwọn ò ṣe mọ́, àwọn ògbówó bẹ́ẹ̀ àwọn ò ṣe kankan bẹ́ẹ̀. Àwọn kan dẹ̀ wà tó jẹ́ wípé tọkàntọkàn tinútinú pẹ̀lú àròjinlẹ̀ ni wọ́n fi wọ inú ìrìn àjò yìí, tó fi wọ inú ìjàgbara yìí, tó fi sọ pé dandan a gbọ́dọ̀ kópa, a gbọ́dọ̀ ja ìjà yìí. Ṣùgbọ́n ìwọ ni kó wá bíra ẹ léèrè kàtígórì tó fọ́ sí. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mi torí orúkọ wọnú Yorùbá nation, mi torí owó wọnú Yorùbá nation, mi dẹ̀ torí pé ó wù mí kíkan wọ́n náà kí n dẹ̀ máa risk life mi kí n wọnú Yorùbá nation. Ṣùgbọ́n mo ní àròjinlẹ̀, mo ronú mi láròjinlẹ̀. Ọlọ́run fúnra ẹ̀ mí sí mi ni mo fi bẹ̀rẹ̀ ìrìn àjò Yorùbá nation yìí. Nígbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, mo rí wípé tó tọ́ láti ṣe ni. The more tí mò ń wọnú ẹ̀, the more tó yé mi sí, the more lóye yẹn yé mi sí. Mo ní láti fi àkókò yìí tó gbogbo yín létí, ẹ̀yin tẹ́ ẹ̀ ń lému mi pé èmi mo mọ́nítì ní wá kó wá da ìrìn àjò Yorùbá nation.
mo sọ mò ń tún sọ mi ò mọ onítìrí o mi ń sọmọ Èkó o mi ò dẹ̀ gbé lẹ́kọ̀ọ́ wọ́n bí mi síbẹ̀ ní ṣùgbọ́n mi ò gbé bẹ̀. I only live for 1 year in Lagos lọ́dọ̀ bàbá mi kí n tó sá kúrò bẹ́ẹ̀ padà wá sílùú wa. Mi ìgbé lẹ́kọ̀ọ́ mi ìgbẹ́ mo onítìrí. Nígbà tó pè mo ṣàlàyé fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá but síbẹ̀síbẹ̀ yìí kan ṣáà sọ pé mo gbọ́dọ̀ wá bẹ̀bẹ̀ pé èmi ni mo kọ̀ sí wàhálà yìí. Ẹ má gbàgbọ́ pé ọmọ Yorùbá kan náà ló introduce onítìrí sèmi náà wípé èèyàn kan rè tẹ́rí tẹ́ bá study mi ẹ mọ̀ yìí pé mo gbàgbọ́ nínú wípé ká jọjọ ṣe pẹ̀lú ìmọ̀ kan pẹ̀lú ọkàn kan la fi lè achieve. And I believe man can change, not just man, women as well can change. Èèyàn tẹ́rí tó jẹ́yàn burúkú lẹ́yìn ó lè dọ̀la kó ti dèèyàn dáadáa bọ́lọ̀ ń ṣe ṣẹ̀dá ilé ayé nìyẹn. Mọ̀rúnbà onítìrí mi ò gbọ́dọ̀ ẹ̀ kó ṣe burúkú rí mi ò tiẹ̀ gbọ́dọ̀ ẹ̀ kankan rí pé ó ṣe burúkú tàbí ó ṣe rere kò sí èyí tí mo gbọ́ rí but ó wá lórúkọ yìí pé mo ní information dání tí mo fẹ́ fi ran ìrìn àjò Yorùbá nation lọ́wọ́. No, ẹ̀yin ọmọ Yorùbá tí bá kíìpù ẹ̀ sọ́dọ̀ mi tèmi àti ẹnìkan sọ̀rọ̀ tọ̀rọ̀ bá dẹ̀yìn yọ lọ́la ẹ̀yin wọ̀nyí náà lẹ́ máa bú mi wípé ìmọ̀tara Ọmọlúkà yẹn ti pọ̀ jù. Kí Onítìrí nìkan ni mo introduce sí ní ìrìn àjò yìí o àwọn tí Ọmọlúkà introduce sí ní ìrìn àjò yìí wọ́n pọ̀ tó dẹ̀ pé wọ́n ń ṣe dáadáa níbẹ̀. Wọ́n pọ̀ dáadáa tí wọ́n dẹ̀ perform tí inú bàbá Akíntóyè gan dùn ní ìgbàkigbà tí bàbá Akíntóyè bá rí àwọn tí mò ń sọ wọ̀nyí. I introduce them into this. Wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ perfectly tí inú bàbá dẹ̀ ń dùn tí bàbá ń pè wọ́n lọ́sàn-án lóru lálẹ́ wípé ó yá ẹ sáré bá mi ṣe eléyìí ẹ sáré ẹ bá mi kọ eléyìí ẹ bá mi draft eléyìí ẹ bá mi ṣe eléyìí tí wọ́n dẹ̀ ń ṣe. Èmi kàn fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ni. Tẹ́ ẹ bá rí mímú tí mo introduce Onítìrí sí bàbá Akíntóyè kó jẹ́ ẹ̀ṣẹ̀. Well, màá ní kẹ́ ẹ má bínú. Kò tí ẹ wá yé mi bí mo ṣe fẹ́ gbé kalẹ̀. Ó lágbára Yorùbá. Ṣùgbọ́n mo kàn fẹ́ sọ eléyìí fún yín láti lè jẹ́ kí ẹ understand mi pé bí ó ṣe rí lọ́kàn mi ni mo ṣe ń ṣe. Ìbẹ̀rù gan tún wá kún ọkàn mi báyìí nígbà tí mo bá ráwọn èèyàn gidi ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n á wo fídíò Ọmọlúkà wọ́n á ní ìwọ ni mo lè pè Ọmọlúkà mo rí pé ètò ẹ mọ́pọ́n dání mo rí pé orí ẹ pé ogun ọkọ ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ èmi ò kúkú rí ibi ìríra mi bẹ́ẹ̀ àwọn náà rí mi tẹ́lẹ̀ pọ́n mi lé bẹ́ẹ̀ nígbà kan bá pè mí recently a retired permanent secretary called me ó ti rìtáyà ìgbà tó wà sáfìsì mi ìmọ̀ kúkú mọ̀ pé ó wo fídíò mi nígbà tó rìtáyà tán ó pè mí ó ní mo ti rìtáyà Ọmọlúkà we can speak now. Ìbẹ̀rù ẹ wo as a retired permanent secretary from the federal service ẹ̀yin ẹ worú àwọn nǹkan tó lè wà lọ́wọ́ ẹ worú àwọn àǹfààní tá a lè jẹ látara ẹ̀. Ṣùgbọ́n ìbẹ̀rù bójó ìfòyà kò lè jẹ́ kí introduce ẹsẹ̀ anybody mo ṣe àsọ fún mo ní mọ́mí ẹ káàbọ̀ mà you are welcome ma. I couldn't do anything torí pé kí ni ẹnìkan ti wá tó ti bá bẹ̀ jẹ́ ìyàtọ̀ sí yẹn mi ò mọ tí màá tún bá lọ́dọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ tún dá mi lẹ́bi lé lórí mi possibly ẹni yẹn lè dé kó rí oore ńlá tó máa gbé wá ká fi ran ìrìn àjò wa yìí lọ́wọ́ ṣùgbọ́n torí tí mi ò mọ tí màá tún bá lọ́dọ̀ ẹ̀yin ọmọ Yorùbá mo ní láti sọ fún pé mọ́mí ẹ káàbọ̀ yes ma ẹ máa wo gbogbo fídíò ẹni tó bá tẹ́ yín lọ́rùn nígbà bá yá ẹ tún tẹ̀lé ó dẹ̀ láwọn tó sọ tó tọ̀ṣì ní fúnra mi tí mo rí i pé kò sí tó burú èmi kọ́ mo wà lókè I'm not at the top èmi kọ́ mo fẹ́ ṣètò bó ṣe fẹ́ mú lẹ́tà lọ sí UN tàbí wọ́n ṣe fẹ́ lọ sí ọ̀dọ̀ pín ní ìkẹtì lọ sọ́dọ̀ ṣàlì fúnra ẹ̀ the king
and many other countries like that. Ebi kọ́ mo fẹ́ ṣe, I am not the leader for God's sake. Tí bá réyàn tó wá, tí tó dẹ̀ sọ̀rọ̀ tí mo dẹ̀ rí, mi ò dẹ̀ ń ṣe Jésù. Mi ì ṣe Jésù, mi ì ṣe áńgẹ́lì tíbi tí màá ti mọ èrò ọkàn ẹ̀, tí màá fi sọ pé mo lísì sínú ẹ̀, tí màá fi mọ ohun tó fi pamọ́ síkùn. Tó bá ṣe bá mi sọ̀rọ̀ tí mo dẹ̀ wò náà ni màá ṣe mọ bí màá ṣe ṣètò sí. Ẹ̀yin ọmọ Yorùbá. So in that situation, tẹ́ bá wò lọ́tún tẹ́ wò lósì, ẹ rí i pé mo kàn bí mo ṣe wà yìí, I have been discouraged a lot. Mo ti wà highly discouraged. Mi ì tiẹ̀ wá mọ tí mo lè ṣe, mi ì mọ ibi tí mo lè yà sí mọ́. Most of àwọn ibi tó tún yẹ kí n tẹ̀síwájú lọ kí n lọ lákòókò yìí, mo ti wà depressed, mo ti wà discouraged. I don't know what to do in this journey again. Mo wá fẹ́ fi àsìkò yìí bẹ gbogbo ẹ̀yin olótìtọ́ ìlú Yorùbá nation yìí tẹ́ ẹ gbàgbọ́ nínú ìrìn àjò yìí nípasẹ̀ bàbá Professor Akintoye àti Sunday Ọmọdéyẹmọ. Most especially ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ bíi tèmi, ẹ jẹ́ ká ṣe bí eléyìí lásìkò yìí. Ó kù ìṣẹ́jú tíntínní tí Onítìrí dá àwọn èèyàn wa pé òun máa gba Yorùbá nation finally. Ẹ jẹ́ ká wá ṣe sùúrù, ẹ má tiẹ̀ sọ̀rọ̀. Anybody bá wù kó tú, ẹ jẹ́ ká wò wọ́n níran for that period of time. To me o, ẹ wò wọ́n níran, today is 21st. Ẹ jẹ́ ká wò wọ́n níran títí di on the 29 wọn náà ẹ̀gbẹ́ lórí ilẹ̀ fi mọ́. Èdè ti lọ bẹ́ẹ̀ ni o. Ká parí ètò ká lọ sùn. Kílẹ̀ tún mọ́, ó di 22. Kétò dẹ̀ máa lọ, kẹtọ́ ṣẹ́jú àti wọ́n di 29. Ẹ jẹ́ ká ṣe sùúrù di 29. Àwọn kan pariwo lọ di màmá ti bẹ́ẹ̀rù gbó màmá jápa. Bọ́tí yóò tí ẹ̀kẹ́ èmi fẹ́ fún láyè bí tí ìbàpọ̀ jápa sí ó lọ rest. Ṣé mọ̀ pé Tinubu náà ń gbà tó kú fẹ́rẹ́fẹ́ kó ṣe swearing, òun náà ń lọ, ó lọ relax, ó sinmi, ó gba treatment ó ṣe, ó dẹ̀ ti padà dé sí to prepare for the swearing. Màmá náà lọ sinmi ni, ó lọ rest kó lè padà wá fún 29 swearing tí ẹ ní o. But listen, ẹ̀yin èèyàn mi, èmi ò gbà pé ìyá jápa, ẹ fi ìyá lẹ̀ for now, ẹ jẹ́ ká máa wo ìyá níran àtàwọn ẹ̀mẹ̀wá ẹ̀. 29 bẹ́ẹ̀ dé. Ó lóye àwọn tó ti pè mí tán ní 29 yẹn làwọn retí o. Pé lẹ́yìn 29 yẹn, àwọn máa bu èpèjọ àti mo dúpẹ́ Onítìrí àwọn máa bu lépè yìí. Ní gbangba làwọn dẹ̀ máa gbéṣẹ́ pè. Mo ti ráwọn tó sọ o. So èmi fẹ́ bẹ̀ yín, ẹ jẹ́ ká ṣe sùúrù ká wò wọ́n níran. Ẹ jẹ́ ká wò wọ́n níran, ká wo àrà tán fẹ́ dá, ká wo májíìkì tán fẹ́ ṣe. Just my own opinion. Lóòótọ́ tá a bá wo dídùn Ifọ̀n, a máa wọ ara kéegun o. Ká wo dídùn Ifọ̀n, a máa wọ ara wa kan egungun. Ẹ wo orú sọkúsọ tí ẹnìkan lọ sọ nínú program Ìjìnlẹ̀. Brother mi Ìjìnlẹ̀, you are getting it wrong. Ẹ ń ṣe àṣìṣe ẹ̀ mọ́. Ẹ tó bá ní opportunity kó lè pín kó pín lọ́dọ̀ Ìjìnlẹ̀. Mi ìbọ̀, mi ìgàrí ẹ, mi ìfún ní èpìnì rí. Òun náà ò bọ́ mi rí, kò gàrí mi rí, kò fún mi lépìnì rí. Ṣùgbọ́n Yorùbá nation la fi mọ́ra. And this is a man I so much love. Gbogbo yìí ẹ jókòó, mo ń sọ̀rọ̀ tó sọ. Ẹ jókòó kẹ́rọ àròjinlẹ̀ yìí pé Onítìrí ló dé tí gbogbo wa di ọ̀tá ara wa. Ẹ jókòó kẹ́rọ. Ìjìnlẹ̀ ẹ̀yin náà tún dé. Ẹnìkan tún gbéra wá, ó tún wá sórí program yìí, ó tún bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi. Ìgbòho ṣe léyìí, Ìgbòho ṣe tọ̀hún lórí ètò yín brọ́dà wa Ìjìnlẹ̀. Ẹ̀jẹ̀ ń fààyè irú ẹ̀ lẹ́ẹ̀. Ṣé ẹ̀ wá peace? Ẹ̀ wá àlàáfíà? I remember when you came out from the dungeon or from the cell or from the custody of a Turkish police. Mo pè ní mo ní bàbá mi. Ẹ̀yin fresh. Ẹ tún ṣe ẹ̀dẹ́ ni àwa táwa ń bẹ̀ tẹ́lẹ̀ àti ń bára wa jà àti ń búra wa.
ṣùgbọ́n èyí tẹ́ ṣẹ̀ṣẹ̀ dé yìí ẹ wà neutral, ẹ ṣiṣẹ́ kí peace lè jọba. Peace táwa ò rí ṣe mọ́ yẹn torí àwa ti gbà á àti bẹ̀rẹ̀ ẹ̀gá ti wa. Ẹ̀yin ẹ̀rìn ìrìn yẹn ẹ má gbèsè yẹn nìkan, ẹ̀yin lẹ lè ṣe é o. You are alive Ìjìnlẹ̀, mo pè ẹ́ mo sọ bẹ́ẹ̀ fún ẹ torí pé mo fẹ́ kàlàáfíà jọba ni. Ní ọjọ́ tí mo sọ̀rọ̀ yẹn fún yín, mo ṣètò kan mọ́jú, ẹni kan ní ẹ ti bá mi sọ̀rọ̀ ní pé mi ẹ̀ bá sọ fún mi kí n má ṣètò yẹn pé mo bú Onítìrí. Alẹ́ ọjọ́ yẹn prógráàmù tẹ́ ẹ ṣe wọ́n bú bàbá Akíntóyè lọ́dọ̀ yín, lóòótọ́ ló bú, but nínú ètò yín wọ́n bú Akíntóyè ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀, wọ́n bú Sunday ọmọ Adéyẹmọ lálẹ́ ọjọ́ tá a jọ sọ̀rọ̀. Ìjìnlẹ̀, ẹ ti get it wrong. You could have been the best person in the best position. Tó yẹ kó tiẹ̀ wá má di ọ̀rọ̀ yìí kẹ́ ṣe lọ́nà tó tọ́. Ṣùgbọ́n yìí náà prove wípé Onítìrí is your messiah. Ẹ gbàgbé ọjọ́ tèmi àtẹ̀yìn àjọ ṣe ìpàdé lọ́sàn-án gangan ní ìrọ̀lẹ́ àti lóru. Tèmi àtẹ̀yìn tá a jọ ń mọra tá a jọ ń ríra. Onítìrí ò tíì dé. Onítìrí dé gbogbo ẹ wá rí èmi bí ọ̀tá. Gbogbo ẹ̀yin tó kù ẹ̀ ń rí mi bí ọ̀tá. Àwọn ìyá Brown Ìjìnlẹ̀ wọ́n rí mi bí ọ̀tá. Ẹ̀yin bẹ́ẹ̀ rí mi bí brọ́dà yín. Tí mo rí ìyá Brown gẹ́gẹ́ bí ìyá tèmi, tí mo rí màmá Bello gẹ́gẹ́ bí ìyá tèmi, they are now seeing me as an enemy to them. Ẹ̀ẹ́dẹ̀rọ àròjinlẹ̀ kẹ́kọ̀ọ́ ipò Onítìrí ló dé tí gbogbo kìíní ìdààmú. But lójú yín ṣe la gbógun tó Onítìrí. Lójú yín agbógun tó Onítìrí ni. Onítìrí dé gbogbo ẹ̀ pín gbogbo ẹ̀ dojúrú ó skádà. Ọ̀nà wo náà fi ń gbàyàn? Ọ̀nà wo náà fi ń accept èèyàn? Ọ̀nà wo náà fi ń họ́nà èèyàn? Tí gbogbo Yorùbá national agitators tí wọn ò fi họ́nà Onítìrí. Bàbá àròpọ̀ ni ò gbé Onítìrí wá sórí ètò ẹ̀, kò pé níyà wa, kò yẹ sí kò pọ́nlé. Àbọ̀mọba Adéjọkẹ́ l'Amẹ́ríkà, àbí Dr. Zabi, àbí Queen Ara, àbí AY Citizen, àbí Gbẹ̀du, name them nínú gbogbo àwọn tó sọ̀rọ̀ tí ò gbé Onítìrí pé màmá wa Onítìrí tí ò gbé wá sórí ètò ẹ̀ lọ́nà kan tàbí kejì. Wọ́n dẹ̀ yẹ sí tán pọ́nlé. Dára àbí tẹ́ni àbí gbogbo wọn. You are not thinking straight, my brother. Ẹ̀rọ àròjinlẹ̀ yìí pé nǹkan bàjẹ́ nígbà tó Onítìrí dé. Whereas kí ló fa gbogbo wàhálà yìí? Ẹjọ́ ṣe pọ̀ ẹlẹ́ẹ̀jọ́ ṣe. Ẹjọ́ kí ló burú nínú ẹ̀? Jésù Kristi ọmọ Ọlọ́run tí màmá yín ìmú tó fi ń parọ́ fún gbogbo wa. Jésù lóun ò wá sáyé nítorí àwọn tó ti nígbàlà bí kì í ṣe torí àwọn ẹlẹ́ṣẹ̀. Tí Jésù bá lè sọ bẹ́ẹ̀, tẹ́yìn dẹ̀ ń wàásù ẹ̀ fáwa tẹ́fẹ̀ ní mímọ́ ẹ̀ ń parọ́ fáwa. Mélòó wá lẹ́yìn? Já ro àròjinlẹ̀. You are getting it wrong, my brother. Ìjìnlẹ̀. I advise you, money, you are fresh now. Ó ń ṣe àlejò nínú ìrìn àjò yẹn. But lẹ́nu tó lọ táwọn ọlọ́pàá mú ẹ tẹ́ wà nínú kóló àwọn ọlọ́pàá orílẹ̀-èdè bíi tẹ́ wà. Many things has happened. Oríṣiríṣi kan ló ti ṣẹlẹ̀ tí ẹ dẹ̀ wà involved. Bí mo sọ pé ní dídé tẹ́ ẹ dé yìí, ẹ̀yin fresh. Ẹ fi opportunity yẹn ẹ fi pariwo fún ìfẹ́ fún àlàáfíà. Kàkà bẹ́ẹ̀ níṣẹ́ lẹ bẹ̀rẹ̀ sí ní gbé àwọn èèyàn oríṣiríṣi wá. Black goat á wá sórí ètò yìí, á bú Sunday Igboho, á bú bàbá Akíntóyè, á ṣépè fún wọn, á yẹ̀yẹ́ wọn lórí ètò yìí. It is you that is doing it, definitely. Ẹ̀yin lẹ ṣe, brother. Nínú ìrìn àjò ẹ̀dá láyé, Ọlọ́run mọ ibi tó ní kálukú máa dé. Kò sí ogun, kò sí ọ̀tẹ̀ tán lè gbé ti Sunday ọmọ Adéyẹmọ. Ọlọ́run ti kọ ìrìn àjò ẹ̀, wọ́n mọ ibi tá dé láyé. Ọlọ́run ti kọ́. Kò sí ìgbésẹ̀ tẹ́dá bá lè gbé lórí Sunday tọ́lọ́run bá rẹ́dí àti fi ẹ̀mí ẹ̀
lé Nàìjíríà gọọmenti lọ́wọ́ láti pa, wọ́n á ti pa Sunday ọmọ Adéyẹmọ tipẹ́tipẹ́. Ṣùgbọ́n èmi gbàgbọ́ pé Ọlọ́run ní ẹ̀mí ẹ̀ lò ní bí brọ́dà mi kan tó pe táìtù yẹn ní mímí lò, Ọlọ́run ní í lò. Ìdí tí ò ṣe tí ìhà sọ́wọ́ Nàìjíríà gọọmenti nìyẹn. Gbogbo nǹkan téèyàn fi ní agbára láyé, ọ̀rọ̀ Nàìjíríà àti Benin Republic ó dàbí ọ̀rọ̀ erin àti èèrà ni. Èèrà ní Benin Republic, erin ní Nàìjíríà. Nàìjíríà bá sọ pé ẹgbẹ́ Sunday fún wa, Benin Republic dẹ̀ yarí wọn làwọn ò ní gbé fún yín. There are many ways tí Nàìjíríà fi lè tọ́sùn Benin Republic tí wọ́n frustrate life wọn tí wọ́n dẹ̀ rí ní Sunday kán lè fi dá àrà kan fẹ́ dá, ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kán ronú lọ bẹ̀. Ìdí ni wípé Ọlọ́run ní Sunday lò. Sunday Igboho máa ń sọ fúnra rẹ̀ gé wípé nínú ìjà tóun jà ní Modákẹ́kẹ́ kì í ṣòun nìkan ló lágbára jù bẹ́ẹ̀, àkàìmọye àwọn tó ní agbára ju òun lọ tán lè bógun yẹn lọ. Àwọn tó jẹ́ pé kò sí irú ìbọn tẹ́lẹ̀ yìí sí wọn tí wọ́n kú, kò sí irú àṣà sí ẹ̀, kò sí irú àṣà, kò sí irú àdá, kò sí irú ọkọ̀ tẹ́lẹ̀ ṣe sí wọn tó ràn wọ́n tán ju Sunday ọmọ Adéyẹmọ lọ, wọ́n yapa. Ṣùgbọ́n Ọlọ́run mú Sunday Igboho jáde torí pé kí ni ó ní í lò fún ìdí kan tàbí kejì. I will continue to appeal to you all. I am not a cruel person. Mi ì ṣe ẹni tí ò fẹ́ràn àlàáfíà bí gbogbo ẹ ṣe ń lọ yìí tẹ́ bá study dé mọ̀ pé inú mi ò dùn. But ẹ̀yin fúnra yín lẹ̀ ń empower mi in one way or the other, because bí mo ṣe ń sọ mo rẹ́ni tí mo sọ lọ́dọ̀ ẹ̀ ó ní ṣèbí torí pé mi ò rówó mọ́ ni mo ṣe ń sọ yí pé inú mi ò dùn torí pé àwọn wọ̀nyẹn ò fún mi lówó mọ́. Mo rẹ́ni tó sọ nínú yín, ó ṣeé ṣe kó máa wo fídíò yìí sí a máa jájẹ lára pé lóòótọ́ òun lòún dẹ̀ sọ bẹ́ẹ̀. I will never be happy torí mo mọ làálàá mi tí mo ń ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Bó ti jẹ́ pé mi ì tí ì bá débi kankan, ìwọ̀nba tí ọgbọ́n mi gbé níbi tí mo bá dé ó ti wá dojúrú mọ́ mi lójú sí I don't know where to go, I don't know where to start, I don't know where to go. Ẹ̀yin tẹ́ ẹ wò mí ní TikTok ẹ jẹ́ kí n máa wo kọ́mẹ̀ntì yìí o, God will bless you. Ẹ jẹ́ kí n máa wo kọ́mẹ̀ntì yìí. Ẹ̀yin Facebook náà mi ò rí kọ́mẹ̀ntì, bó ti ẹ̀ jẹ́ ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá ẹ máa bá mi kọ́. Ẹ̀yin Facebook náà ẹ máa kọ ti yín jáde ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá, bó jẹ́ yẹn nìkan ni ẹ máa kọ́. And I want to assure every one of you that kò sí ìgbésẹ̀ tá a bá gbé, ẹnìkan sọ ní TikTok oníta ló rán yín níṣẹ́, òótọ́ ìwọ lè rò pé ta ló rán mi níṣẹ́ torí pé ò láròjinlẹ̀ ní brọ́dà mi. Tó o bá ní àròjinlẹ̀ wàá mọ̀ yí pé ohun tó tọ́ ni pé kó jà fún òmìnira ẹ. Not for yourself alone but for your incoming generation. Àwọn ọmọ tó fẹ́ bí tí gbogbo ayé bá rí rúdurùdu bó ṣe rí lẹ́mí tí Nàìjíríà ríra dáadáa bó ṣe rí lẹ́mí kí ló fẹ́ rí lọ́la nígbà táwọn ọmọ tiẹ̀ bá dàgbà tán wà nírú ọjọ́ orí tiẹ̀ yìí. Báwo ló ṣe fẹ́ rí? Your children want to enter secondary school, maybe your boy or your girl over was secondary school. O ná 150,000 naira láti ṣe admission kó lè wọ secondary school. Tọ́mọ tiẹ̀ bá wá fẹ́ bímọ, ọmọ tiẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní bímọ táwọn ọmọ tiẹ̀ fẹ́ wọ secondary school, how much are you going to spend? How much are you going to spend? Lọ́mọ ẹ̀ yẹn máa ná. Tajudeen Afeez, hey, o ṣé jàre, God bless you. Only Omaluka, you are a thief. Kò sí problem, thank you. I don't answer a non-entity, an idiot, a jester like you. So let me focus on what I'm doing. Ẹ̀yin irinṣẹ́ onítìrí fọ́tò ló gbé síbẹ̀. Ẹ̀yin tẹ́ wà lórí fọ́nrán pẹ̀lú mi, ẹ máa bá mi fún lésì. Tajudeen Afeez lórúkọ ẹ̀, ẹ máa bá mi fún lésì. Tí mo bá ń jà pé Yorùbá gbọ́dọ̀ dúró,
ṣe pé mi níṣẹ́ tí mo lè ṣe. You know, I've been telling you many times, I am a man with a talented, many talents. A man with many talents, let me put it that way. I am a broadcaster, a freelance broadcaster. Ó bá fẹ́ ṣe burial, ó fẹ́ ṣe wedding, ó joyè, or whatever you want to do, any occasion, any event. Call Omoluka, I will come there and do MC for you. Inú ẹ̀ máa dùn, àwọn tó wà níbẹ̀ kan máa enjoy ìpapọ̀ wá sí event. Ọlọ́run ló fi kẹ́ wa. Is it a music? I will sing for you and you will be happy. Iṣẹ́ tọ́lọ́run gbé fún wa ni. Bó dẹ̀ jẹ́ kọ́mẹ́dì, ká ṣe kọ́mẹ́dì fáwọn èèyàn, ká dẹ́rìn fáwọn èèyàn. Ọlọ́run ló fi rán wa. Mo níṣẹ́ mi lọ́wọ́. But iṣẹ́ tó ń ṣe tó jẹ́ pé nínú ìnira, nínú ìpọ́njú, ló fi ń tiraka, ló fi ń hustle. And the only thing that can bring out peace is total sovereignty of Yoruba nation. And that is why mo ṣe mú lọ́kùnkúndùn. Tí wọn náà bá láròjinlẹ̀ bí tèmi, wàá mú ìpè tó tọ́ ni. Ó lè ní sọ fún gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá tẹ́ ẹ gbàgbọ́ nínú Tinubu. Tinubu ò mọ bàbá yín, kò mọ ìyá yín. Tí Tinubu bá ní lọ́kàn gbọ́ pé mo fẹ́ ṣe rere fún gbogbo àwọn mẹ̀kúnnù, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó súnmọ́ nígbà tó jẹ́ pé Tinubu bá kó 1 billion síta pé gbà lọ fi ṣe ìrànlọ́wọ́ fáwọn mẹ̀kúnnù, ẹni tó bọ́ sí lọ́wọ́ òun náà á yọ tiẹ̀. Mo bá yọ àtúngbè lọ́wọ́ ẹlòmíì, ìyẹn náà àtúnyọ tiẹ̀ àtúngbè lẹ́lòmíì lọ́wọ́ kẹ́rẹ́kẹ́rẹ́ nígbà tó máa fi dọ́dọ̀ mẹ̀kúnnù. Mẹ̀kúnnù ò ní rí nǹkan kan mọ́, ọ̀rọ̀ ẹnu nìkan ni wọ́n á gbọ́. Kó má dàbí àwọn bọ́dà wa tó ń tẹ̀lé Tinubu lọ, wọ́n náà fún wọn ní 15 million. Ẹni tó dé sí lọ́wọ́ ìyẹn kọ́kọ́ bá 5 million yọ. Ó gbé 10 million sílẹ̀. Ẹni tó tún gba 10 million yẹn náà tún gba 5 yọ. Ó tún gbé 5 sílẹ̀. Ẹni gbé 5 sílẹ̀ yẹn gba 2 yọ. Ó gbé 3 sílẹ̀. Ẹni 3 bọ́ sí lọ́wọ́ báyìí àti 3 million àti gbogbo eléyìí tó kù wọn tẹ̀lé kankan báyìí. Àwọn bọ́dà wa tó tẹ̀lé Tinubu ni ó ti yọ kọ́rọ̀ mi yé yín. So, you know, kò sí ìrànlọ́wọ́ kankan tẹ́nikẹ́ni fẹ́ ṣe fún yín, kẹ́nìkan jáde kó parọ́ fún yín pé òun ló máa tún Nàìjíríà sí, irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ojú gbogbo wa láṣẹ. Ìyá ìpín ló nílẹ̀ bí mọ́ on 29 rèé, afẹ́ ìdílé. Tó bá wọlé, abẹ̀ sí ní ṣàwọn kan, gírígírígírí, mo sọ pé ní 20 naira, mo sọ gírí kan, mo fún yín ní oṣù 6. Ẹ ṣe wá bẹ̀rẹ̀ ilé ìtàn pè ní pé yẹn jẹ páànù ìyá, ẹ ṣe wá bẹ̀rẹ̀ ẹ̀lẹ́kùnrẹ́rẹ́. Ẹ tí rí kẹ̀kẹ́. Mi ò ní tàn yín, màá sòótọ́ fún yín. Màá sòótọ́ fún yín. Ṣé mo sọ pé mi náà ẹ̀dùn tí mo ní tí bá fi ń ṣiṣẹ́ fọlọ́ṣèlú ẹ̀yin fúnra ara yín wọ̀ pé màá jẹun. Màá gba millions. Níbi tí mo bá délé ní tèmi náà bá fẹ́ wọnú ilé Tinubu, mo mẹ́ni tí mo lè mú fóònù mi tí màá pè pé èmi náà hands down. Mi ò ṣe Yorùbá nation mọ́, ẹ mú mi lọ́dọ̀ bàbá. Mo fẹ́ máa fẹnu tí mo ní, mo fẹ́ máa fi ṣiṣẹ́ fún Tinubu. Mo dẹ̀ nídìí owó fáwọn followers mi. Wọ́n á gbé mi wọ ọ̀dọ̀ ẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Màá yíra ọ̀tún, màá yí tòsì fún bàbá. Màá gbowó jáde, owó tó tówó. Ṣùgbọ́n orúkọ wa ń kọ́, èmi lórúkọ tí mo fẹ́ kó, tí mo fẹ́ káwọn èèyàn rántí lẹ́yìn tí mo bá lọ. Torí wípé ohun tó bá ń tọ́ òun ni owó á tọ́ àwa kọ ọmọlúwàbí ẹ̀ àti orúkọ rere tó ní. Bí mi ò lọ́dọ̀ Tinubu, gbọ́dọ̀ Àtíkù ni mo fẹ́ lọ, mo mẹni tí màá pè. Láì sí àní àgbẹ̀ mi wọ sítì rúùmù Àtíkù, máa jókòó pẹ̀lú ẹ̀, máa yíra ọ̀tún yíra ọ̀sìn. Màá fẹnu dídùn mi, màá fi pọ́n, màá yẹ, màá gbowó jáde. And that is what the politician wants. Màá gbowó, màá bẹ̀rẹ̀ sí ní ṣe mọ̀lá, màá jáyé ọlọ́ba. Ẹ̀yin náà ló kù sí lọ́wọ́. Ṣùgbọ́n torí mo láròjinlẹ̀, nítorí mo mọ tó ń bọ̀, nítorí mo mọ ipò wá tán akọmọlúwàbí, òun ni mi ò ṣe lè gbé ìgbésẹ̀ wọ̀nyẹn. Àti wípé kò lérè nínú. The only solution téèyàn ò ní lè jẹ tán, òun ni pé kí ìran Yorùbá dá dúró ká wá rí orílẹ̀. Ẹ̀mí ń garanti yín ni
ṣe bọ́ sọ fún yín wọ́n ní Dubai ló fún ìjù ní gbogbo orílẹ̀-èdè, UAE àti Singapore wọ́n máa ń fi méjèèjì kàn bí ara the most beautiful country in the world, Dubai and Singapore. Máa garanti pé àwọn méjèèjì wọ́n máa lé ilẹ̀ Yorùbá ní pẹ̀lú ọpọlọ tí Ọlọ́run fi kẹ́yìn ọmọ Yorùbá. Wọ́n á máa lé wa ní ìtọ́lọ́run fi hàn àwa ní ìtawà rò ní ìtarí ní Yorùbá nation, Yorùbá country. Wọ́n máa àwọn country tí mo sọ á máa lé wa ní nípa ẹwà torí pé naturally Ọlọ́run kàn dá ilẹ̀ Yorùbá pẹ̀lú a very good landmass with a good topography. RBB míì nílùú òyìnbó òkúta ni o, wọ́n á gbére luwé, wọ́n á gbé gba inú òkúta yẹn kọjá. Àwọn míì tó jù yẹn lọ wọ́n wà nílẹ̀ Yorùbá, but gbogbo ẹ̀ kò wúlò fún yín o. Ẹ̀yin èèyàn mi ò ṣàdédé jáde, mi ìṣàdédé gba wèrè Yorùbá nation, ṣùgbọ́n torí pé mo ní àròjinlẹ̀ gbé tó ń jẹlẹ̀ yìí bó ṣe yẹ kó rí rèé bí mo ṣe gbà á bí ẹni gbagba ọtí, bí mo ṣe gbé bí ẹrù, tí mo ṣe gbé bí àjàgà. Èmi ń bẹ̀ yẹn mẹ́ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ bíi tèmi o, tẹ́ wà nídìí òtítọ́. Ẹ fi onítìrí àtàwọn tí ẹ fi wọ́n lẹ̀, ẹ ṣe sùúrù fún wọn di on 29 ká wá àrà tán fẹ́ dá títí wọ on 30 rádà, ká wo ohun tán fẹ́ ṣe. Bí mo ṣe wà yìí, mo gbàgbọ́ pé ẹni tẹ́yìn rò pé kò dáa, ọ̀kan lọ́mọdé ẹgbẹ́ tó ń ba olóyè jẹ́ kiri, tí n bá ní oore ọ̀fẹ́ àti wọ ọ̀dọ̀ ẹ̀ lẹ́ni, máa wọ ọ̀dọ̀ ẹ̀, máa bá sọ̀rọ̀, máa ṣí létí. Ọlọ́run lè bọ́kùn ẹ̀ pàdé kú chíǹjì. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ understand yìí pé kì í ṣe bó ṣe rí rèé o nígbà tá à ń jẹ obì lábìgàn. Nígbà tí gbogbo àgbáńlá ayé ń gbọ́ ìró wa kíkankíkan wípé who were the people that are agitating in Nigeria? Who were the people that are doing protests of more than 20,000 gathering in Nigeria? Tí gbogbo àgbáńlá ayé tó ń gbé gbogbo tá a ṣe jòkó kẹrò, tí wọ́n ṣe rally Yorùbá nation ní 166 countries in the world lọ́jọ́ kan ṣoṣo, jòkó kẹrò. Tí ẹ sì lè ṣe irú ẹ̀ sẹ́yìn, màmá yín ti dé, ó ti dàrú, ó ti bàjẹ́ o. Ní UK, majority gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìrìn àjò yìí, tẹ́ ti wá sọra yín dọ̀tá ara yín lénìí, gbogbo yín lẹ́jọ́ gádà sí Downing Street àbí ibikíbi àwọn kìnnìkan Trafalgar Square níbi tẹ́ ẹ ti ń ṣe rally nítorí ọ̀rọ̀ Yorùbá, tí gbogbo yín dì mọ́ra yín, tẹ́ ẹ̀ ń bára yín yọ̀, tẹ́ ẹ̀ ń dúpẹ́ nítorí pé Ọlọ́run mú yín pàdé ara yín nítorí Yorùbá nation. Màmá yín dé, ó ti wọ́gi lé gbogbo ẹ̀, kò sí irú ẹ̀ mọ́. Jòkó kẹ́ ẹ ronú o. Ní Amẹ́ríkà, ó lóye ẹ̀yin tẹ́jọ́ ń para pọ̀, tẹ́ ń pera yín ní mega rally tẹ́jọ́ ń ṣe l'Amẹ́ríkà bẹ́ẹ̀, tó jẹ́ pé ẹ̀ẹ́dẹ̀ mọ́ra yín rí Yorùbá nation náà ló pa wá papọ̀. Ẹ̀ẹ́dẹ̀jọ́ ń ṣe ẹ̀ríra yín bí ọmọ ìyá, kódà ọ̀pọ̀lọpọ̀ yín ti lọ mọ́lé ara yín. Ẹlòmíà wá láti Texas, afò wá sí New York, afò láti Florida wá, láti California, gbogbo ẹ̀fò ẹ̀ papọ̀ sójú kan. Ẹ ṣe rally Yorùbá nation bẹ́ẹ̀, ẹ bẹ̀rẹ̀ sí ní rìn, inú yín dùn, ẹ ń tì mọ́ra yín, ẹ ń jó, ẹ ń yọ̀ torí orílẹ̀-èdè yín tuntun. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣerú ẹ̀ lọ́jọ́ náà lọ́hùn, gbogbo yín lẹ ti dọ̀tá ara yín sí o nígbà tó ní tìrì dé o. Onídìrí sọ gbogbo yín up.
Mm. tó ó yí Ọlọ́run o. Ah, mà ṣe. ṣùgbọ́n sẹ́rí kiri kan ni mo mọ̀ nínú ìrìn àjò yìí, ní tí oníkálukú ṣe á jẹ èrè ẹ̀ o, Ọmọlúkà á jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ o, ìwọ náà á dẹ̀ jèrè iṣẹ́ ọwọ́ tiẹ̀, wàá jèrè ẹ̀. mo rántí pé màá sùn aago 11 lóru, aago 12 lóru, nínú yín àkàìmọye yín ẹ pè mí màá gbé kọ́, màá lẹ́bí mi kan ló tún pè mí, màá dá lóhùn, á ní dìde gbàbí ṣe báyìí bá mi ṣe tọ̀hún. èmi yẹn lénìí mo ti di ọ̀tá yín o, nítorí pólítìkì dé. olórí kò lọ títí tí mo bá ń báyàwó mi sùn tó bá gbé fóònù tó bá pè mí màá gbé kọlù ẹ̀ instantly. olórí record ó ń gbé mi gègún, ó ń fi ègún ṣọwọ́ sí mi nítorí onítìrí tèmi mú wá bá yín. nítorí ẹni tèmi mú wá bá yín ó ń gègún fún mi. nítorí màmá yín onítìrí gbogbo àwa tá a jọ pera wa ní Yorùbá World Media adẹ̀yìn kọ́ra wa adọ̀tá ara wa nítorí onítìrí. ẹ jòkó kẹrù àròjinlẹ̀ pé ṣé kìí ṣe kóbìnrin kan kan mọ̀ pé ìrìn àjò yìí ni bá a wí ẹ fún pàpà the same thing lẹ máa sọ. èmi kàn ń ṣe àlàyé eléyìí kí gbogbo yín kẹ́ lè try kẹ́ understand the damages tóbìnrin yẹn kọ́ sí mi. kò sígbà tí n bá ro ìgbésẹ̀ mi, tí n bá ro ìrìn tí mo rìn nìkan tí omijé ò kí ń bọ́ lójú mi. bó tiẹ̀ jẹ́ pé mo mọ̀ pé mi ò tí ì rìn kankan, mi ò tí ì ṣiṣẹ́, torí kò tí ì succeed ó dìgbà tó bá yọrí sí rere kí n tó mọ̀ pé mo ṣiṣẹ́. ṣùgbọ́n ẹlẹ́ran ara ni mímì ìṣàngẹ́lì, ìwọ̀nba tí mo rìn yìí kò sígbà tí n bá ń wò tí gbogbo ẹ̀ dẹ̀ ń dàbẹ́ ni pé ó bàjẹ́ tí ò ní kankan nínú mọ́, tí omijé ò kí ń gbójú nìkan. ẹ wò ya Kogi, mo gbéra mo kó àwọn èèyàn mi bíi 4 dání, agbọ̀nà Kogi lọ, alòdìdí ọjọ́ 3 lọ́dọ̀ wọn, ohun 3. a bẹ̀rẹ̀ sí ní pòyì, mò ń wọ ààfin dé ààfin, ìlú dé ìlú ní Kogi, gbogbo ìlú tó jẹ́ ti Yorùbá la bẹ̀rẹ̀ sí ní tọ̀ àárín gbogbo ẹ̀. ìyá tá à ń sọ yìí lónìí ọ̀tá lórí bí ọ̀tá lórí mi o, nítorí onítìrí. ìyá tó fi ìfẹ́ gbà wá, tí mo lọ sínú ilé òrìṣà ẹ̀ tí mo ṣe fídíò fún, tá a jọ kíra wa, tá a jọ yọ̀ mọ́ra, tí mò ń ṣe nǹkan tó wá bá mi ṣe, tó gbéra láti Kogi tó wá bá mi nílùú Àkúrẹ́, tó wá bá mi ṣe ṣíṣe. bí ọ̀tá lórí mi léde o, nítorí onítìrí. ẹrù àròjinlẹ̀, ẹrù ọdún sọ̀rọ̀ yìí, please I'm begging you, ẹrù o. kí lẹ̀ṣẹ̀ tí Sunday ọmọdé yẹ bọ́ ṣe? kí lẹ̀ṣẹ̀ tí Ìgbòho ṣẹ̀ yín tó ṣe màmá yín?
kí lẹ̀ṣẹ̀ tí bàbá Akíntóyè ṣe màmá yín? Mo bí yín, tí Sunday bá sọ pé òun ò tẹ̀lé màmá yín, ṣé ìyẹn indicate pé kí gbogbo yín bẹ̀rẹ̀ sí ní pe Sunday lórúkọ tí ò jẹ́? Ẹ pè lápàyàn, ẹ pè lólè, ẹ pè lóyún kidnapper, kò sí tí orúkọ tẹ́ ẹ̀ ti pè dánwò. Ìkan tún jáde lánàá lọ sínú prógrámù ìjìnlẹ̀, ó tún bẹ̀rẹ̀ sí ní tútùkútù tó sọ̀sọ̀kúsọ. Sunday ló ní sókà, òun ló gbé lónìí ibi tán ti ń gbéyàn ní sókà, oríṣiríṣi ọ̀rọ̀ tí ó tẹ̀ tí ń gbọ́ létí. Ẹ ronú yín láròjinlẹ̀ ní ọmọ Yorùbá. Ẹ mọ̀ pé tí nǹkan bá máa dáa, Sátánì máa wọ́nà àti babẹ̀jẹ́ ni, a máa wọ́nà bó ṣe máa dábẹ̀ ní. Tẹ́ bá ti rí pé nǹkan fẹ́ tòrò, tó fẹ́ níyì, tó fẹ́ dára, á wá gbogbo tó lè ṣe láti lè destroy ibẹ̀. Ṣùgbọ́n ẹ fura. Ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ ẹni tó jẹ́ wípé òun gba nǹkan lọ́wọ́ èèyàn. Ó wá fẹ́ gba ilé lọ́wọ́ ẹ̀, ó wá lòun ò lè fún ẹ lélẹ́yìí pé kò sídìí tó fi yẹ kó òun fún ẹ lélẹ́yìí o. Tó bá jẹ́ pé ilé òun ò ní fún ẹ, ó wá bọ́ síta, ó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún, ó bẹ̀rẹ̀ sí ní firé, ó bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi fún. Ó ti gbàgbé àwọn ilé tó ti fún ẹ tẹ́lẹ̀. Òun lọ̀rọ̀ yìí o. Bàbá Èkìtì, mass burial, Yorùbá ló wù mí. Ìyá ọmọ Ọbásanjọ́, ọmọ Lúkà fúnra ara ẹ̀, màmá mi lè di ké. Àtẹ̀yìn tó kù tẹ́ ẹ jẹ́ ojúlówó ọmọ Yorùbá tẹ́ wà nídìí òtítọ́, mo bẹ̀ yín lákòókò yìí, ẹ ṣẹ́ra ro díẹ̀ fún Onítìrí àtàwọn ikọ̀ ẹ̀. Ẹ jẹ́ ká fún wọn ní ọlùdé ọjọ́ díẹ̀ tó kù yìí, káwọ àrà kan fẹ́ dá. Mọ̀rọ̀ àárín wọn ti dàrú. Ẹ yóò mọ̀ pé bí wọ́n bá lọ lógún ọdún òótọ́ abani. Mo láwọn kan pè mí tán garanti tán sọ fún mi pé 29 yìí làwọn fún dà. Lẹ́yìn 29 táwọn ò bá ti rí anything. Wọ́n ní Rere máa ń. Wọ́n wà dáadáa, wọ́n ti sọ fún mi. Tẹ́mi dẹ̀ sọ fún pé ẹ̀ bá àti ẹ̀ má ti ẹ̀ wà kò káyé. Ọlọ́run tó gbé ọ̀rọ̀ Yorùbá nation kalẹ̀, ó mọ bó ṣe máa ṣètò nǹkan ẹ̀ láti gbé débi tó yẹ kó gbé dé. Ọmọ èèyàn ṣáà mú Mósè kọsẹ̀, síbẹ̀síbẹ̀ Mósè ṣe ilé ìtọ́lọ́run ràn. Ó ṣe ilé ìtọ́lọ́run ràn. Ó ṣe é. Ṣùgbọ́n èmi kàn ń pàrọwà fún yín ni, ẹ fi màmá sílẹ̀, ẹ fàǹtí Dúpẹ́ lẹ̀, ẹ jẹ́ ká yọ̀ǹda ẹ̀ ká wọ àrà tó fẹ́ dá láàrin ìṣẹ́jú gbéléńjá. Èyí tó dẹ̀ ṣe ń ká mi lára ni àwọn kan ya olórí burúkú débi wípé lẹ́yìn tó bá rí òótọ́ yẹn tán, àti padà wálé àdìtìjú fún wọn, wá sọra wọn di nuisance. Wọn ò tẹ̀ lórí kìí, wọn ò wá ní fẹ́ àti padà sọ́dọ̀ bàbá Akíntóyè àdìṣòro fún wọn. Well, ẹ̀yin ọmọ Yorùbá, wọn lábọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí, bó bá dénú ẹ̀ á dòdìndì. Á dòdìndì. Tí tẹ́ bá rí tó mi jẹ́ ń ṣẹ́rọ lójú mi, jẹ́ bí mo wà lórí screen lẹ́ fi gbọ́ mi, mi ò lè mú mọ́ra ni o. Tí bá wà níta tí máa ń ronú, mo rántí ọjọ́ tí mo rìn ní ọ̀gànjọ́ òru tó jẹ́ pé Olódùmarè ló save life mi. Mo rántí o, mo jẹ́ èèyàn tó jẹ́ I don't know how to tí kan ṣẹlẹ̀ kí n wá pariwo síta, mi ò mọ̀ ń ṣe. Mo rántí nínú ìrìn àjò yìí tí mo ní ásídẹ́ǹtì tí Ọlọ́run save life mi. Mọ́tò tá a gbé gbogbo ẹ̀ parẹ́ pátápátá, àtàmọ́lẹ̀ la fi ṣe. Nínú ìrìn àjò yìí, Ifẹ̀ ni mo ń lọ lọ́dọ̀ bàbá Akíntóyè tí mo fẹ́ lọ ṣe pàdé o. Nínú Yorùbá nation. God saved my life. Àtọmọtájọ wà ní mọ́tò that very day. Nínú ìrìn àjò yìí o. Màá wá ro gbogbo ilé yẹn wá ní kó mi má dàpọ̀ lójú mi for God's sake. Màá ro gbogbo àwọn tá a ti jọ ń jẹ, tá a jọ mu, tá a jọ ríra wa bí ẹbí, bí ará, bí ọ̀rẹ́. Tá a wá ríra, tá a wá dọ̀tá ọ̀sán gbogbo nítorí ẹnìkan, torí ẹnìkan, àwa di ọ̀tá. Ẹ wá ní kí inú mi má bàjẹ́.
kí n tó máa lọ màá gbà ẹ́ lámọ̀ràn. Níwọ̀n ìgbà tó bá gbàgbọ́ yìí pé nǹkan àkọ́kọ́ tèmi fẹ́ kó o gbàgbọ́ ni wípé ohun tó tọ́ ni kí ìran Yorùbá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Tó bá ti gbàgbọ́ bẹ́ẹ̀, mo yege lọ́dọ̀ ẹ̀, ìwọ gan yege lọ́dọ̀ tèmi. Ohun tó tọ́ ni pé kí Yorùbá dá dúró. Tó bá ti gbà bẹ́ẹ̀ ó ti tọ́. Ohun tó tọ́, it is good, it is right for Yorùbá to be self-determined. Ó ti parí. Torí wípé ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ ó wà nínú ìgbèkùn Yorùbá. Kò ní lè fi ìmọ́lẹ̀ hàn fáyé rí tí ìmọ́lẹ̀ yẹn tó wọn bá ṣí sílẹ̀ kó ráyè fún. Kò ṣáná sí kándù, ó wá gbé bọ́kẹ̀tì, ó wá dàbò mọ́lẹ̀. Kí ló máa ṣẹlẹ̀? Ṣó máa tanná? Kò lè tàn, kò sẹ́ni tó lè rí tó ṣẹlẹ̀. Kò sẹ́ni tá rí. Ṣùgbọ́n tó bá tanná sí tó ṣí bọ́kẹ̀tì tó ń dàbò yẹn òun ní Nàìjíríà o. Àfi tá a bá ṣí Nàìjíríà kúrò pátápátá, ká yọ ìmọ́lẹ̀ yẹn pátápátá kúrò lábẹ́ Nàìjíríà. Ìgbà yẹn ló lè tanná fún gbogbo àgbáńlá ayé. Ògo ọmọ Yorùbá ẹ̀rí ẹ kò sí Yorùbá tó rògbò ẹ̀ lò. Kò sọ́mọ Yorùbá tó rí ògo ẹ̀ lò. Mo sọ fún yín categorically ní. Ìtawà mọ̀ ni kò sí ọmọ Yorùbá tó rí ògo ẹ̀ lò. Ọmọ Yorùbá kan wà l'Amẹ́ríkà, ó ṣe léyìí, ó ṣe tọ̀hún, ó ṣe ti bí. Ọ̀rọ̀ náà dàbí ẹ̀gbọ́n, ó dàbí ìgbà téèyàn bá gbómi sínú táǹkì lókè tó wá rọra ń kán tó. Ṣé eré lè tó kọ́ tó yẹn òun ni wọ́n bá tẹ̀ ń rí wọ̀nyí? Àtọmọ Yorùbá tó lówó tó jẹ́ bílíọ̀nìà, àtẹlẹ́ tó bírèkì rẹ́kọ̀dù, àtẹlẹ́ tó jẹ́ dẹ́pítọ̀, àtẹlẹ́ tó ṣe tọ̀hún, gbogbo wọn yẹn pátápátá. Eléyìí tó kán tó ní ó dìgbà tí Yorùbá bá dá dúró tó ojúlówó omi yẹn ń dà. Ìgbà yẹn lẹ́sẹ̀ máa mọ ògo tọ́lọ́run dá mọ́ ìran Yorùbá. Àìmọye wọ́n pọ̀ lọ sálálú ní tó jẹ́ pé wọ́n kàn wà ọlọ́run ògo yẹn wà lára wọn, wọn ò ríbi ti lò ó. Wọn ò rí àyè torí pé kí ni Nàìjíríà fọwọ́ bo ògo wọn mọ́lẹ̀. Tó o bá dìde ní Nàìjíríà o bá mọ̀ ìwé kan mọ̀ nínú ẹ̀ rí. Tó o bá ṣọ́ra títí tí wàá fi kú wa ògo yẹn máa bá ẹ kú ni. Ìwọ náà máa rò pé after all oríṣẹ́, you are a lecturer, you are a teacher, you are a this. O ò rògbò ẹ̀lù tó o bá mọ̀. Go and think. The only solution to Nigerian problem is Yoruba self-determination. Ẹ jẹ́ ká fi mọ bẹ́ẹ̀ lénìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ní kí n wá tender apology, mo ti wá bẹ̀ o. Pé mo mọ́nítì ní wá yẹn, mo bẹ̀ yín o, ẹ má bínú o. Èmi kọ́ mo mú wá wọ́n introduce ẹ̀ sí mi náà ni o. Mo dẹ̀ introduce ẹ̀ nítorí pé ẹnu ẹ̀ dùn. Ẹnu tó dùn bíi ṣúgà tó fi bá sọ̀rọ̀. O ẹnu yẹn náà ló dùn tó fi bá bàbá Akíntóyè sọ̀rọ̀. Tí bàbá náà dẹ̀ gbà á, tí bàbá dẹ̀ gbélé àwọn mídíà lọ́wọ́. Kì í ṣèmi nìkan lórí tìrí gbá o, gbogbo àwa tó gbogbo àwọn Yorùbá ló gbá o. So ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ẹ má bínú. Àti wípé gbogbo ẹ̀yin mídíà bíi tèmi tẹ́ gbàgbọ́ nínú òtítọ́ tá a jọjọ ń ṣe tí mo ti dárúkọ lẹ́ẹ̀kan, ẹ dákun ẹ yọ̀ǹda wọn náà ní àárín ọ̀sẹ̀ kan péré yìí. Ẹ já wọn tán fẹ́ ṣe títí ní 29. Wọ́n ní ìyá ti jápa bọ̀ tèmi ò tí ì gbàgbọ́ kó jápa. Ẹ jẹ́ mo sọ fún yín gbà òtítọ́ bá farahàn. Ẹlòmíì máa ra tíkẹ́ẹ̀tì láti USA, á fẹ́ wá sèkó, á mú òkúta dání láti Amẹ́ríkà. Òkúta tó mú dání yẹn òbí kankan tó fẹ́ wá ṣe Nàìjíríà tó fẹ́ wá lẹ̀ mọ́ onítìrí lára. Ó fẹ́ lẹ̀ mọ́ onítìrí ni. Ara tíkẹ́ẹ̀tì ò fẹ́ wá lẹ̀ òkúta mọ́ onítìrí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yẹn lọ kọ́ sílẹ̀. Kò ní ju bẹ́ẹ̀ lọ, Ọmọlúkà ni mo yẹ o. Bẹ̀rẹ̀ sí ní kọ́ ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Máa kọ́. Tí n bá ti rí 10 ó ti parí nìyẹn. Ẹ̀yin tèmi ní TikTok, YouTube ó yá bẹ̀rẹ̀ sí ní kọ́ o. Ẹ̀yin tèmi ní TikTok, God will continue to bless you. Ọlọ́run á pọ́n gbogbo yín lé o. Àtẹ̀yin ti Facebook, àtẹ̀yin ti YouTube, Ọlọ́run á pọ́n yín lé. Ọwọ́ tẹ́ fi ń ṣí ẹ̀ kò ní pa yín o. Ó yá ẹ̀yin ti TikTok, ẹ fún mi ní like. Ẹ jẹ́ ká wọ 2K like ká tó máa lọ. 2K péré, ó yá 2K péré. 2K like péré.
13 people ó yá 13 ẹ fún mi ní 100 each ó parí ó ti wọ̀ nìyẹn ó yá ẹ má jò pẹ́ ẹ má jò pẹ́ yín ìrọ́wọ́ yín o ó yá ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook mi ò rọ́wọ́ yín ẹ kọ ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá ẹ kọ jáde fún mi kíákíá ẹ ò ẹnìkan ti kọ tiẹ̀ YouTube méjì ti jáde ní YouTube bẹ́ẹ̀ yẹn ó yá ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá ẹ bá mi kọ. Yes. Yes. Ó yá ẹ máa